Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. Until I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ọ̀tá wa tó ń ṣí ẹ Lizzy. Ẹ fún mi ní page yẹn. Page yẹn máa wálẹ̀. Mi fẹ́ mọ tíìmù tó wà. Ẹ fún mi ní page yẹn. Page yẹn máa wálẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sure pé yeah, this is our enemy. Ó dẹ̀ ń gbé page mi. Ó ń gbé fídíò mi. Ó ti yé yín, ẹ fún mi ní page o. Orúkọ page ẹ mo ti dé sínú London. Ayé wọn máa bàjẹ́. Ẹ fún mi ní page yẹn, kẹ́ fún mi lórúkọ yẹn. Ẹ send ẹ sí mi. Ẹ send video yẹn gangan, ẹ send ẹ sí. Tẹ́ mọ̀ pé ọ̀tá wa leléyìí. Ó ti yé mi ìfẹ́ mọ tíìmù tó ń wà. Kò yé ìyá yín, ìfẹ́ mọ̀. Ẹ fún mi ní page yẹn. Don't pick my video. Ó ti yé. Any of your video that is on my page, I deleted it. I don't want to see my enemy on my page. Do you understand? What you saying? Anybody ni mo sọ tẹ́ mọ̀ yí pé they are following Lizzy and that person carry my video. Ẹ fún mi ní page yẹn. Even though you block me, ẹ mọ̀ pé mi be mi ṣe wà national woman ni mi, worldwide ni mi. Ó ti yé yín, mo sọ fún yín. Nǹkan tó wà lórí social media yìí. Wallahi ẹ lè jẹ tán. Kò yé yín sìn, ẹ ní lè jẹ tán. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yàrá yà yín. Anybody ni mo sọ tó jẹ́ ọ̀tá wa tó ń tẹ̀lé Lizzy. Ẹnikẹ́ni tó bá ti ń tẹ̀lé Lizzy ọ̀tá mi ni. Tó ń dẹ̀ gbé page mi, tó ń gbé video mi, àbí wọ́n gbé picture mi, àbí wọ́n gbé anything tó wà lórí page mi. Give it to me. Give me that video. When you give me the video, don't screenshot the video. Just give me the Just go onto that page, share it to me. You can share it to my WhatsApp. You can share it, not my WhatsApp. Ejo, it's my business. Ejo, don't go to my WhatsApp. Come to my inbox. What you see? Come to my inbox. Do that into my inbox. Then I will do something about it. What you Ejo, a share for me. What you I will start giving them sadness for the new year. That is the only thing I can give them. I can only give them sadness. Let them carry sadness into the new year. Let them start crying onto their page. Do you understand? Tó bá tún gbé voice note mi. Kò yé ìyá ẹ. Lizozo. Kí ni mo sọ fún ìyá ẹ? Kò yé ìyá ẹ. Kò sẹ́ni tó fẹ́ bẹ́ẹ̀ ṣe analysis lórí video ẹ. Ìwọ Ali, ó lè ṣoríire nú ayé o. Ó ti yẹ tó bá lè sọ fún Lizzy pé kó má bash ó mọ̀ yí pé Nollywood ni ẹ́ Nollywood ni àwọn tó ń ṣe fíìmù wọ́n dẹ̀ sọ yí pé èèyàn méjì wọn kì í jẹra wọn níyàn ó ti yẹ ǹsìn kò yẹ kó máa jẹ wọ́n lẹ́sẹ̀ kò yẹ ó ní pa Tóyìn Abraham kó sọ pé káyé tiẹ̀ wà ayé tiẹ̀ náà máa wọlẹ̀ ni pátápátá ayé á wọlẹ̀ ó ní baṣẹ́ tí ọmọ Tóyìn Abraham máa fi jẹun ó ní baṣẹ́ yẹn jẹ́ kó wá sọ pé káyé ẹ̀dá ayé ò ní da Ọlọ́run máa wá tí ẹ kàn fún ẹ Ali máa wá tí ẹ kàn fún gbogbo ìgbà tí Lizzy bá ń balẹ̀ ayé ọmọ Tóyìn Abraham jẹ́ ayé tí ẹ̀gbọ́n á bàjẹ́ torí nǹkan tí ọmọ Tóyìn Abraham fi ń jẹun nìyẹn ẹ̀dẹ̀ ní baṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́ nǹkan tó dá ló ń ṣe. Kudos to everybody tó jáde tó lọ wo Alákadá. Ẹ bá wa jáde sí. Ìjáde yín yẹn ó ká wọn lára. Ẹ bá wa jáde, ẹ lọ bá wa wo Alákadá. Ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí ọdún yìí yàtọ̀ sí ọdún last year. Ẹ jẹ́ kí ọdún yìí kó yàtọ̀ sí ti last year. Ẹ jẹ́ kí ọdún yìí, ẹ jẹ́ kó yàtọ̀ sí ti last year. Ẹ má worry ara yín, Mr. Kini. Ẹ má worry. Ìyẹn ti take off. Ṣé kò yé sìn? Ẹ mọ̀ pé mi ò ń sọ̀rọ̀ jù. Ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa ń sọ̀rọ̀ jù. Ayé nísìn silent ni. Ẹ ti wọ́n kàn máa rí pé ayé wọn bàjẹ́ ni. That's it. Nítorí ẹ lè máa rí mi níta jù. Ó ti yé nítorí tí máa ń wá síta jù wọ́n máa sọ̀rọ̀ jù. Àwọn ọ̀rọ̀ yẹn lẹ̀ lọ fẹ́ gbé. Ó ti yé yín. Wọn ò dẹ̀ ní rí gbé. Ó ti yé yín sìn. That's why lè máa rí mi pé mi ń wá síta jù. A kàn máa wò yín ni. Ó ti yé yín sìn. Yẹ tí bá fẹ́ wá síta máa wá síta. Ṣé kò yé yín sìn? So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ bá wa bọ́ síta kí ẹ bá wa lọ wo Alákadá sí. Alákadá yẹn ó ń dùn wọ́n gan. Ẹ jọ̀ọ́ mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi kí gbogbo social services in United Kingdom
mo fẹ́ fi kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun. May God, ẹ̀yin tẹ́ ẹ dá nínú ẹ̀ ni o, may God in infinity mercy continue to abide with you guys. Thank you so much. May God bless you guys. In fact, ẹ jọ mí lójú. Nigerian community, wọ́n jẹ́ kí n waste 15,100,000 bí so many years ago. Bóyá gbà yẹn ọmọ mi wà bí àbí 12 years ní ìrántí. Wọ́n ní tọ́mọ mi bá bọ́ síta, tọ́mọ mi bá bọ́ síta, tó bá rí pé mi ò jà fóun, tó bá rí pé mi ò jà fóun, inú ò ní dùn, ìkíní kan ò ní ṣẹlẹ̀. Ìgbà tá a ṣá lọ sí court yẹn, mo gba private lawyer, mi ò gba government. Private mo lò throughout. Ìgbà yẹn ni Usula ràn mí lọ́wọ́ pẹ̀lú 3,000 nínú owó yẹn. Ṣé kò yẹn sí? Mo ṣá ṣe case yẹn, mo win. Ṣó ti yín? Ọmọ yẹn yẹ kó dé ní ọjọ́ kẹta. Wọ́n wá sílé, wọ́n wá wo ilé tí mò ń gbé. Ìgbà yẹn mo ṣe ń gbé ní Woolwich. Ṣó ti yín sí? Wọ́n pe landlord yẹn pé ṣó lè tún ilé yẹn ṣe, ó ní pé ó ti. Judge yẹn wá sọ pé no, tó bí pé ọmọ yẹn British ni, kò ní dé sílé yẹn. Ọmọ British ò ní gbé wulé yẹn. Ó ti yé yín. Mo ní 3 bedroom house ni 1,600 mo san bẹ́ẹ̀. Wọ́n ní no. Pé no, pé àwọn ò like ibẹ̀. Ṣé ti yé yín? Mo wá wálé. Mi ò rí lé. Mo wálé, mo tún sanwó fáwọn 419. Ibẹ̀ mo wá jókòó máa wò pé àbí Ọlọ́run ò fẹ́ kí ọmọ yìí wà ní. Ṣé kò yé yín sí? Àbí Ọlọ́run ò fẹ́ kọ́mọdé kí n jẹ́ kí ọmọdé wá gbé pẹ̀lú mi. Mo kàn lọ sí ọ̀dọ̀ first time. Mo kàn lọ sọ fún ni pé ṣé ọmọ mi ṣì lè wà lọ́dọ̀ ẹ̀ títí máa fi wà okay. Pé because owó tí mo ná ó ti pọ̀ jù. Mo ná 15,100,000 fún court case yẹn for more than 1 year la fi ṣe. 950 ní per seat fún 950 ní per seat fún kí ló wúkọ àwọn tó máa ń wá yẹn, àwọn tó máa wá sí, tó máa dúró tì mí yẹn, tó máa wá sínú court, kí ló wúkọ wọn náà, barrister. 950 ní per hour. Ṣé kò yé yín sí? Ní máa ń san per hour. So mo ṣáà wọ́n sọ pé ṣé tòótọ́, wọ́n wá pé gbogbo àwọn social wọ́n ṣáà jókòó kalẹ̀. Mo ní pé mo fẹ́ kó ṣì máa wà lọ́dọ̀ màmá yẹn ń bẹ̀. Torí pé ìjọba sọ pé 18 years. Mo ní mo fẹ́ ṣe ti ìjọba yẹn. Mo fẹ́ mú ti ìjọba. Ó ní ṣé mo ṣó, mo ní mo ṣó. Because wọ́n ti 419 mi ní owó ilé was, mo rí ilé kan ní 1,800 times 2. 1 month rent, 2 month deposit. 1 month rent, 2 months deposit. Àwọn ọlọ́pàá ṣì ń bá mi ṣe lọ. Àwọn ọlọ́pàá ti kí ló wúkọ bíbà tó wà ní Plumstead. A lọ sí ilé yẹn. Èrò tó ń sunkún níwájú ilé yẹn níjọ́ yẹn. Èrò tó ń sunkún níwájú ilé yẹn níjọ́ yẹn. Kò ń ṣe mi nìkan ni wọ́n gbà. Wọ́n gbà mí. Mọ́mì Usula ṣe fún mi nínú ẹ̀. Ó fún mi lówó yẹn nínú ẹ̀. Ṣé kò yé yín sí? Ó yẹ kẹ́ lè mọ̀ story yẹn because mi gbé wá sórí Facebook. Mọ́mì Usula fún mi lówó nínú ẹ̀. Ìgbà tó gbọ́. Ṣé kò yé yín sí? Wọ́n ṣáà ń ṣe yẹn lọ ṣá, ó ti yé yín sí. A ṣáà sọ̀rọ̀. So God be the glory. God Almighty. You alone is worthy to be praised. Guys, God is great. Ṣé kò yé yín sí? God is great. Ọmọ mi ò ní láti sanwó school, láti sanwó ilé, owó ilé kí ló wúkọ kíní yẹn. Paid off. Ó ti yé yín, paid off. Àti 10 figure per year lọ́fẹ̀ẹ́, wọ́n máa fún lọ́fẹ̀ẹ́ sínú àkáǹtì ẹ̀ 10 figure. Mo ní sọ 10 figure every year wọ́n máa fún lọ́fẹ̀ẹ́. Lọ́fẹ̀ẹ́ wọ́n sanwó ilé ẹ̀. Ó ti yé yín sí, wọ́n sanwó, òun kọ́ ló máa sanwó ilé, kò sanwó ilé. Ṣé mo pé mo wá èmi rò bóyá mi máa sanwó ilé yẹn, ó ti yé yín. Mo ṣe lọ bá Lizzy, ṣe kó owó ilé yẹn was 9,000 something. Àwọn ló san, àwọn ìjọba ló san, wọ́n tún máa fún ní 10 figure lọ́dọọdún lọ́fẹ̀ẹ́ títí ó máa fi ṣetán ní school.
God is amazing. It can only be God. Kò yé yín sìn. I can't believe it. Ní ìgbà tí Christmas yìí, nǹkan tí mo ṣe fún first time. Oh my God. Be good. I'm telling you. Be good. Tẹ́ bá rí nǹkan tó rà fún ọmọ mi ní fún Christmas yìí. Nǹkan tó fún ọmọ mi ní fún Christmas yìí. Ó máa ṣẹ̀ṣẹ̀ lọ gbà ṣé mo pa ṣẹ̀ṣẹ̀ dé ni. Ó máa ṣẹ̀ṣẹ̀ lọ gbà lọ́la. Ó máa lọ gbà kíní yẹn lọ́la. Tẹ́ bá rí nǹkan tó send sí ọmọ mi. Àwọn jewelries ẹ ṣá mọ̀ pé ọmọ mi like ọmọ mi ti dòyìnbó. Ó like àwọn jewelries kinkinki. Ó ti yẹ àwọn gold kinkinki yẹn ló máa ń like. Ó like nǹkan ńlá. Tí bá pé ṣé ó like máa pé no mommy, I don't like it. Ó like nǹkan kinkinki. Tẹ́ bá rí gbogbo nǹkan tí wọ́n ṣe fún. Oh shit. It can only be God. I'm telling you. It can only be God. Nígbà tí Anna máa fún mi ní God. Anyway, mi ò mọ bó ṣe ń gba nǹkan lọ́wọ́ ọmọ ṣá ẹni ṣùgbọ́n tó ti yẹ yín sí. But she insists, but I still cannot. Ó ti yẹ yín. Mo ní tó bá ti ṣetán ní school. Kó bá mi keep ẹ̀. Tó bá ti ṣetán ní school. Màá gbà lọ́wọ́ ẹ̀. Because 18 years ni. Ó ní mommy, do you know who is talking? Ó ní ṣé mo mọ̀ yìí pé gbogbo ìgbà tó ń wà pẹ̀lú wọn, òun ò fọwọ́ kan wò òun rárá. So ní ìjọ ìgbà lẹ́ni ó máa lọ síbẹ̀ because ó yẹ kó ti lọ síbẹ̀ láti last week but a wà ní Turkey because that's our first time láti travel torí pé mi ìgbà wọn láyè wọn gbé travel rárá mi ìgbà ó ti yẹ yín sí mi ìgbà láyè mi ìgbà wọn láyè mi sign yẹn mi sign ẹ̀ so tí àwọn first time bá ti fẹ́ travel wọ́n máa mú lọ sọ́dọ̀ ẹlòmíì pé kó lọ jókòó síbẹ̀ sọ́dọ̀ grandma wọn ó ti yé yín sí wọn ò ní mú òun lọ so that is our first time láti lọ sí láti wọ plane she was so happy she's so happy she was so happy and it was a joyful of things anyway so inú wa dùn and when you see both of them you will think pé wọ́n ti jọ ń gbé for so many years the kind of bond tó wà ní ọwọ́ Anna àti Mayowa ẹ má lọ dá sí o mi lè wà láàrin wọn gan you can see the kind of bond that is oh my God if I show you the video how was Anna bought for Mayowa for Christmas if I show you that video oh my God it can only be God. May God bless all social services and all foster carers that are working so hard to improve the life of the children that is in their care. May God Almighty bless you. To all the foster parents, may God bless you because you have made me happy. Seeing my daughter happy, may God bless you. May God bless your children as well. All foster parents in United Kingdom. May God bless you. Because what nǹkan tá ń gbọ́ ni pé àwọn ọmọ yẹn máa ń di ọmọ lórí burúkú. My daughter came outside as a virgin. She's still a virgin. My daughter came outside as a virgin. All foster parents in United Kingdom. May God bless you. May God in infinity continue to bless you. My daughter came outside. She was useful to herself. She was not useless. She knew how to cook. She knew how to do so many things by herself. She know how to respect. She know how to respect elders. Do you understand? When this is water, this is drink at home. Our drink is not in a high place. Our drink is always low that you can just pick it like this. Anna will still ask, Omodun 18 years. She will still ask, Mommy, 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 can I take this drink? Manipi Anna, you are 18 years. Don't ask nothing. Just take. Only no, I must ask. Well, okay. I'm so happy. May God bless every foster parent that take care people's children as if it is their own, that make them useful in life. Because Nigerian mentality, Nigerian community have destroyed all the foster parents' life.
that ọmọ tó bá lọ sínú fásitì ayé wọn máa ń bàjẹ́, ayé wọn máa ń ṣe gbá, wọn lọ sí uni, wọn ń ṣe gbá. Àwọn ọmọ mi wà pẹ̀lú ìyá wọn lọ uni. Àwọn ọmọ mi wà pẹ̀lú ìyá wọn lọ sínú uni. Best of the best. Only Alan study ní school. Best of the best. Kò ní struggle kó tó ríṣẹ́. Tó bá ṣe jáde báyìí ló máa ríṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Kò ní struggle. Best of the best ló ń study ní school. And may God bless every foster parent. May God bless you. Mo sọ fún Ọlọ́run kí inú mi dùn fún yín ni. May God bless you. That is making people's children happy. May God bless you. And you find your time to raise people's children and they become somebody is in life. May God bless you. Thank you. Thank you. May God Almighty continue to bless your home, bless your family. In the mighty name of Jesus. Because you have done this one for me and I can never forget it. My daughter came aside. She's going to be 19 in January. She's still a virgin. May God bless you guys. Thank you so much. Thank you. Thank you. I appreciate it. I cannot even know what to say anymore. May God bless every foster parent in United Kingdom. May God bless you. You are doing a very wonderful job. You have disgraced the rubbish negativities of the Nigerian community. You have disgraced it. Thank you so much. Thank you. So guys, ẹ jẹ́ má lọ. I'm too overwhelmed right now. Sheko yesi. I'm too overwhelmed right now. Tó bá jẹun tán, á gbá bọ́ lọ sí kitchen, á fabọ́, á gbálẹ̀, á fọ toilet, á fọ bathroom, á wò pa there's a power more okay useful. Eléyìí useful. Ọ̀rọ̀ nǹkan tẹ́ sọ fún agba sitting room, agba nu yàrá àtẹ bed. Akaso sínú washing machine. Ma wo ni pé wọ́n lọ ma gbà mí kẹ́. Mo bí a máa ṣẹ̀ṣẹ̀ máa kọ́ ni. Tó bá ṣe jollof rice fún yín. Mo kàn fẹ́ kó mọ̀ kó nǹkan yẹn kan tí mo fẹ́ kó mọ̀ ni pé you don't need to put too much sauce. Kí lorúkọ àwọn gbogbo ingredients wèrè tẹ́ máa ń lò yẹn tẹ́ máa ń fi sóúnjẹ yẹn. Èmi ò ń lò. Ó ti yé yín sìn. We don't put salt in our food. A kì í fi salt ṣe rice wa. Mo fẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ because there is a stew tó fẹ́ fi jẹ rice yẹn and it's fine. Ó ti yé yín. À ń fi iyọ̀ sínú ọbẹ̀. Nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó kọ́ lọ́dọ̀ mi kó tó padà sí school ni. So may God bless you. I'm so happy. Ti èmi gangan lọ́lọ́pẹ́ máa fi àdúrà máa fi ran ọmọ ẹ lọ́wọ́ gbogbo bíkíbi tọ́mọ ẹ bá wà. Àdúrà òun nìkan ló lè ṣe because goodness and mercy, that is my name. Sọ bẹ́ẹ̀ fúnra ẹ bẹ́ẹ̀ pé goodness and mercy is your children's name. Nǹkan tí wọ́n sọ yẹn tí àwọn olórí burúkú sọ negativity tí tán sọ yẹn is negativity is your name. No, goodness and mercy is my name. Kò yẹ. Is stagnation is your name? No, goodness and mercy is my name. Is delay your name? No, goodness and mercy is my name. Do you understand? Bẹ́ẹ̀ ma sọ bẹ́ẹ̀. Ẹ má mà dá lóhùn olórí burúkú mà ní Lizzy. Olórí burúkú mà ní Lizzy Máyọ̀wá wo lọ take. Ẹ má mà dá olórí burúkú ẹ̀ lóhùn. Òun ni ò ní rán ọmọ tó bí sójúmọ́. Ẹ mọ̀ pé gbogbo èpè tó ń ṣe yẹn ó máa dà lórí ọmọ ẹ̀ ni. Ẹ̀yin ò mọ̀ ni. Gbogbo mọ̀ kan tó fẹ́ kémi wá bọ́sà máa ṣe kí máa ṣépè fóun èmi àti ẹ̀kọ́. Òun ló lè pè. Ẹ̀yin ò wé pé ayọ̀ ni tèmi. Ta ni Lizzy ṣépè fún lórí social media kó wá sí ìmúṣẹ fún. Àfi tí ṣe ọwọ́ ẹ̀ ò bá mọ́. Tí ṣe ọwọ́ ẹ̀ bá mọ́ dáadáa nìkan ló máa dá fún ẹ. Mo ń rí àwọn èèyàn tínú wọn dùn, mo inú mi ń dùn pẹ̀lú wọn. Mo rí ẹni tí ìgbésí ayé ẹ̀ dá, inú mi náà ń dùn pẹ̀lú ẹ̀. Why tí èmi máa no, it's not possible because my name is goodness and mercy. And all the days of my life, good things will continue to follow my life. We eradicate around my children. Ó ti yé yín ni. Mi ìrẹ́ ni tó ṣe dáadáa ń sìn kínú máa bí mi. Mo rí Tóyìn Abraham tínú ẹ̀ ń dùn kí n sọ pé kínú ẹ̀ bàjẹ́. No! Inú mi ń dùn bínú ẹ̀ ṣe ń dùn ni. Ayọ̀ mi kún báyọ̀ ẹ̀ ṣe ń kún ni.
so ó di dandan kí dáadáa máa ṣẹlẹ̀ sínú ìgbésí ayé ẹ̀. Ẹni táyé ẹ̀ ti bàjẹ́, ẹni tó yẹ pé irọ́ ló gbé dání, irọ́ ayé ló gbé dání, olóṣì ó fẹ́ mú fọ́tò wọn tuntun ni. Mo dẹ̀ ti sọ fún níjọ́ tó ń parí ìjà fún wa, mo ní ṣòbí oní fọ́tò Máyọ̀wá lọ́wọ́, ó dẹ̀ ní fọ́tò Anna, ló ṣe àdàbí fún wọn, ló ṣe àdàbí fún wọn. Àbí ilé babaláwo tó lọ, ilé oníṣègùn tó lọ, ọ̀dọ̀ babalábúlé tó lọ, tó kó gbogbo fọ́tò àwọn ọmọ mi lọ, kí ló padà ṣẹlẹ̀? Dáadáa ló padà ṣẹlẹ̀ sínú ìgbésí ayé o. Àtúnṣe testimony ẹ̀ àló ti tán fún ẹ pátápátá Lizzy, I'm telling you. Ẹkún ló máa fi gbẹ̀yìn ayé ẹ. Kékeré ni ìyá ẹ kó gbẹ̀jẹ, ìyá ẹ Rónkẹ́ Abíọ́lá tó kó gbẹ̀jẹ, kékeré ni. Ikú tí wọ́n máa kú, ikú ìnira ni. Ọlọ́run máa sán ẹ́ sínú ìnira torí pé o ti kú already, torí pé o ti wà nínú ìnira already. O jẹ́rú ayé, o jẹ́rú ọ̀run, kò tí yé ya ẹ̀. So kò sí èpè tó lè ṣe fún anybody àbọ́mọlọ́mọ tó máa wá sí ìmúṣẹ lórí wọn. Ìwọ ni ìyá ò ṣe dáadáa nínú ayé tí ayé ìyá ẹ pòfo, ìyá awáyé pòfo ni ìyá ẹ. Awáyé asán náà nìwọ náà, ó ti yẹ. Gbogbo èpè tó bá ṣe orí àwọn ọmọ ẹ ló ń lọ, kò yé ìyá ẹ. Ẹrù tó bá fẹ́ kí ọmọ ẹ, ọmọ kan ṣoṣo tó bí sáyé, ẹrù tó bá fẹ́ kó rù, òun ni kó gbélé lórí. Gbogbo ẹrù wíwo yẹn tó ń gbélé lórí yẹn, orí ọmọ ẹ ni. Kò yé ìyá ẹ. Orí ọmọ ẹ ni. Kò yé. We shall see. Bí wà láwà. Ta ló ti ṣépè fún? Àfàwọn tó ń ṣiṣẹ́ ẹbí. Ó ti yẹ. Ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ẹbí lórí ọmọ lọ́mọ, ó di dandan kí iṣẹ́ ẹbí dà lé lórí. Ṣé kò yẹ? Mi ò ṣiṣẹ́ ẹbí ń sìn, mi ì bá tèèyàn jẹ́, mi ì súré tèèyàn pé káyé wọn má dà. Ayé tèmi máa go scoff, ó máa lọ straight ni. Kò yé ìyá ẹ̀. Dàgbé òṣì. Gbogbo ẹrù kẹrù tó bá wù kó rù, ẹ̀kan ṣoṣo tó bí yẹn, ọ̀hún máa wọ̀. Ọ̀hún á wo ẹyọ kan ṣoṣo tó bí yẹn lórí ẹrù burúkú tó pélé lórí. Ọ̀hún máa wọ̀ ni. Kò yé ẹ. Ẹbí bàlá máa jọ wà. Kò yé ẹ. O ò fẹ́ kó dáa fún àwọn ọmọ ọlọ́mọ. O wá rò bí ẹyọ kan títí ẹyin máa dáa fún. Lórí irọ́. Lórí irọ́. Ṣé o mọ̀ ni? Ẹyọ kan ẹyẹ. O ò fẹ́ kó dáa fún àwọn ọmọ ọlọ́mọ. O wá rò bí ẹyọ kan títí ẹyin máa dáa fún. We shall see. Ibi bàlá wà. Ibi bàlá wà. Ibi bàlá máa ti rí. Kò yé ẹrù tó bá hùn kó rù tí ọmọ ẹ lè gbé lórí, òun ni kó rù lé lórí. Ó ti yé ìyá ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa lọ. Wàá bá ṣe oníṣẹ́ jẹ́. Ọwọ́ wá sọ social media, wọ́n ṣépè fọ́mọ ẹ o, wọ́n ṣépè fọ́mọ ẹ o. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ló máa fi ń ṣépè fáwọn ọmọ lọ́mọ. Wàá máa dárúkọ wọn báyìí ní kíkan. O mọ̀ pá gbègbè tó wà yẹn, ibi tọ́mọ ẹ wà ní. Ìwọ ló gbẹ́rù yẹn lórí. Ayọ̀ ló ń jẹ́ sáwa. O ṣépè tó ṣẹ́. Bóyá nísìn ó yẹ kó máa ṣàdúrà ni, because o ti ṣépè kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Àdúrà ló ń padà já sí fáwọn tó ń ṣépè fún. Bóyá tó bá wá ń ṣàdúrà, bóyá wọ́n máa já ṣépè fún wọn. Kò yé ìyá ẹ. Ó yẹ kó rí strategize pé mo máa ti ṣépè. Ó sì ṣépè kó máa ṣe nǹkan kan tó ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wọn. Bóyá kó máa bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà. Aláyé bàjẹ́. Ká ló fẹ́ ra aṣọ èpè? Ta ló máa ra aṣọ èpè? Kò sí. Guys, ó dàbọ̀. Ẹ ṣe dáadáa o. Ẹ má bínú ẹni tá yí ẹ dá. Ẹni tí inú ẹ ń dùn. Ẹ má bà inú ẹ jẹ́. Ẹ̀yin inú ẹ bá dùnnú. Ṣé kò yé yín sìn? Ẹ bá dùnnú. Ẹni tó kù fún tí ò tó, ṣó ti yé yín sìn? Tó bá wà fún ẹ ṣe fún. Ṣó ti yé yín? Bí wẹ́ yìí tí ẹ ń gbé àwọn tó sì sick wá. Èmi ò ṣe charity. Ṣáàrí charity lórí social media. Ẹ ṣáà ti rí àwọn signature gbogbo nǹkan tó sọ pé àwọn ti ṣe gbá tán. Ẹ lọ bá wọn tẹ́ bá sick. Àwọn charity kan wà níbà lórí social media tó máa ń gba àwọn sickness tó máa bá yín sanwó hospital. And Amayowo ń ṣe charity. I only give my fans. I don't give outsider. If you don't help my page, if you don't build my page, I cannot build your life. Do you understand? If any of my fans don't buy me share page me, you don't get it. My monetization is for my fans. Lastly, my monetization, if I collect £1, is for my fans. It's not for outsider. I will not give outsider my money. You don't understand. No matter how you cry on my WhatsApp or on my Winboss, I will not give you nothing. Because the money belongs to them, because they work for it. Ṣé ni tó share video mi, má gbọ́, tó jẹ́ kí n ní views, tó comment rẹpẹtẹ síbẹ̀.
tó jẹ́ kéèyàn wá tó share video mi sí public táwọn èèyàn fi ń rí tí ẹ̀yin mọ̀ pé the more you are sharing it, the more you are commenting, the more Facebook is gbé kiri. Màá wá lọ fún wọn tó yẹ pé ò ṣe nǹkan kan. No. Gbé sickness ẹ lọ́dọ̀ àwọn tó máa ń ṣe charity. Àwọn tó máa ń ṣe kò yẹ kí n rẹ́rìn. Àwọn tó máa ń ṣe charity wà lórí social media. Tán láwọn máa ń ṣe charity ni o. Ó ti yẹ gbé lọ sọ́dọ̀ wọn. Don't come to me because I will never give it. Ọlọ́run gan mọ̀ pé all my Facebook monetization belong to my kí lorúkọ ẹ̀. Àwọn okay, máa wo owó àwọn tó ń sọ̀rọ̀ yẹn sí ta máa ń play voice note wọn. They deserve to collect the money, not you. They deserve it because they will máa sọ̀rọ̀, á máa gbé sórí page. Àwọn ló ṣiṣẹ́ yẹn. So all the monetization should go to them, not you. Do you understand? Not you. Bóyá mo ṣe show lẹ́ǹkan lọ́sẹ̀. Gbówó yẹn fún ẹ, it's not possible. It's not possible. Do you understand? If I stretch myself, it's for my fans. I stretch for myself, for people that are supporting me back to back. Do you think I can do it on my own? No. So why will I give you the money? No. No. Ashakonti 1,000. I knew a lot of new fans. May God bless you guys. What you hear saying? Ashakon 1,000. Chekun àwọn new fans yẹn lówó, they have not done the job. Tí ṣiṣẹ́ tí àwọn ẹlòmíì sọ on wá sórí page yín just to come and watch. Some people they are on your page, they are not even doing nothing. They are not doing nothing. Wọ́n ti ẹ̀ share rárá. Ẹ máa wo, somebody said she was sharing my page. She was sharing my page, she shared all my videos. But when you go to her page is locked. How can you give that kind of a person giveaway? No. You cannot lock your page and you expect me to give you my giveaway. It's not possible. I need to see because we need to check. Because mo fẹ́ ṣe òjòrò tí ò mú mi fún ẹni tí ò share. Ìwọ tó wá lock page and you are telling me you share my video. I need to see it on your page. I need to have access on that page to see, to be able to give you that giveaway. To know if truly you deserve it. Oh, you understand? Oh, understand? If you are sharing my video, I will do whatever I want to do. Do you understand? If I see that you are sharing my video a lot, and you have done something a lot on my page, I even go to you. What are you doing? Gong. Iṣẹ́ wo ló ń ṣe? Do you understand? Iṣẹ́ wo ló fẹ́ máa ṣe? Tí ẹni ò bá níṣẹ́ máa gbéṣẹ́ fún. Because he is supporting my page. Kò tí yé ni. It's not just no command sọ pé mo fẹ́ ṣe empowerment. No. Because they are go my page. That's why you see me giving them money for empowerment. You see all those people that I give for empowerment, they deserve more than what I did. They deserve more. They go to lengths and share my video, everything I'm doing, they share it. May God bless you guys. And I can still do more. Because right now they are still doing more. They are not tired. And that kind of a people, ma wá gbé owó yẹn ma wá lọ gbé fún ẹnìkan tó yẹ pé ó sọ pé òun sick. Má wá sọ́dọ̀ mi o. Jó ti yé. Àwọn tó ń share show mi wọ́n sick o. Ó ti yé àwọn ló lówó mi o. Please my monetization money is for my fans. That's why lo ṣe wí pé man fi sí end. Get any man fi sí end of the month because 22 ní Facebook ó máa sanwó. So tó bá ti sanwó máa share gbogbo ẹ̀ sí naira. Máa fi sí kíní mo tiẹ̀ tún fi kún ní year yìí. Mo fi kún ní November and December. Mo fi kún. Mo fowó kún sí because it's Christmas and everybody máa do. Please, when you are sick, go to charity. I'm not a charity. Má yẹ kán tún ẹ o. And Amayowa's money is for our fans. All the monetization is for my fans because I want to deserve it. They deserve it. Every penny tó bá wá láti monetization, they are the one. I want to know every penny they belong to them. So tẹ́ bá rí wa ta fún yàn 30 ní owó, ó ti yé yín sìn. Tẹ́ bá rí wa ta fún yàn 50 lówó, a tún ṣe mọ́ sí ni. Ó ti yé yín, please. Ó ti yé yín sìn. Mi fi yín sílẹ̀. Bye. I love you guys. Bye.